ṣẹ́yìn èèyàn náà ti gbọ́ wípé àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta àwọn olórí ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta nínú ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn kìrìsìtẹ́nì àtẹ̀sìn ìṣẹ̀ṣe bíi Sheikh Akeugba Gold bàbá Takoti Jésù àti bàbá Ẹlẹ́bùúbọn wọ́n ti lọ ṣèpàdé papọ̀ báyìí o lọ́fíìsì gómìnà Ṣèyí Mákindé tìpínlẹ̀ Ọ̀yọ́ láti bá lè wá solution sí ìjà ẹ̀sìn tó ń lọ láàrin àwọn ọmọ Yorùbá pátápátá láti jẹ́ kí àlàáfíà ó jọba nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ó ní agbára bó tẹ̀ jẹ́ wípé kò sí ní tó burú nínú ìgbésẹ̀ tí àwọn olórí ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbé yìí ṣùgbọ́n ṣá ẹ̀yin èèyàn ǹjẹ́ ẹ lérò wípé peacemaking meeting tí wọ́n organize yìí ǹjẹ́ ẹ lérò wípé yóò work báyìí nítorí àwọn tó kọlẹ̀ ń dá wàhálà lẹ̀ láàrin ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta bíi Olúwo tilẹ̀ wo Ustaz Yusuf Adépọ̀jù àti Ustaz Adégúnwà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n mà sí níbi ìpàdé tí wọ́n ṣe yìí o ǹjẹ́ ìyẹn lérò wípé ìpàdé tán ṣe á sì fẹsẹ̀ múlẹ̀ ṣá bó tẹ̀ jẹ́ wípé wọ́n jẹ́ kó di mímọ̀ Sheikh Akeugba Gold jó di mímọ̀ wípé lẹ́yìn táwọn bá ṣe ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tán àwọn ó sì ṣe ti àwọn ìpínlẹ̀ náà tó kù bí ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nílẹ̀ Yorùbá nítorí nínú kí àlàáfíà ó jọba ní ilẹ̀ Yorùbá láàrin àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta òun ni gbogbo ẹ̀ ló fi lè rọ̀ sọ̀mù fún wa nílẹ̀ Yorùbá ẹ wo ẹ jẹ́ a gbọ́ bí ìpàdé wọn bó ṣe lọ nínú fọ́nrán ìkéde má bá mi fèrò ti yín nípa ìsí comment you are welcome to CrossBloggers TV remember to subscribe like share and follow us. máa fa kí èèyàn máa tasẹ̀ àgẹ̀rẹ̀ sí orírun ìran rẹ̀ ká máa mú kó nínú crusade nínú evangelism eléyìí ló ti kọ́ ọ̀nà wa lọ́wọ́ èyí jẹ́ kí ìkùnsínú kó máa èmi ní bẹ́ẹ̀ mi ṣe wà mo ní ọ̀rẹ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi kan oní ẹ́dítọ̀ Guardian Ògúnṣọlá bàbá ẹ̀ kú ní ìlú Ìbàdàn bíi mo wà l'Amẹ́ríkà ní bàbá ọmọ fẹ́ kẹ́ ẹ wálé ó ti tún tó dẹ́ ń bàbá òun kún dẹ́ fẹ́ ká jọ wà ń bí bẹ́ẹ̀rì àyẹn kókó lè dá àti gbogbo wa ń ṣe ṣe rí Mexico dé ní kò tí ì pé. kò sí ẹ̀sìn tí kò sí ìbú rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì mo ka ti Islam dé level kan níbi ọdún mẹ́ta lèmi tí máa ń kà wọn kìíní yẹn pé ìbàjẹ́ yìí pọ̀ fa mo sápò ni mo wá kàn lu tàwọn Christian náà mo ní èyí ìbò àyà mo kàn lu tàwọn traditionalist lórí íńtánẹ́ẹ̀tì kan náà íńtánẹ́ẹ̀tì lè sùn tí ń dá gbogbo ẹ̀ lẹ̀ orí ẹ̀ ní gbogbo àwọn tó ń dá wàhálà yìí lẹ̀ ló ń kálukú tí ń lọ píìkì tí ó píìkì mo dẹ̀ fẹ́ ká mọ kinní kan òbí mi sì máa ń sọ lásìkò wá sí mi tá a bá dàrú kọlẹ̀ kò possible kémi ò mú bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀ yìí pé ẹ wo ilẹ̀ Yorùbá ti dàrú ẹja lọ Saudi ẹ̀yin Council for Islamic Teachers ẹja máa lọ Saudi ọmọ ìyá wa ni wọ́n Saudi ò ní gbà wá láyè ọmọ ìyá ẹ̀sìn ni wá àìsàn ọmọ ìyá àlù kì í ṣèlú tiwa Ọlọ́run ò ṣe mistake láti dá wa síbí. ìwọ ló dá gbogbo wa àti Muslim àti traditionalist àti Christian àlọ́lọ́run mi ta pé ìwọ náà ni gbogbo wa ìwọ náà ni gbogbo wa ń jà sí lọ́rùn ìwọ náà ni gbogbo wa là ń tara sí lọ́rùn ìfẹ́ tí gbogbo wa náà ní sí ẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni la fi ń tara sí ẹ lọ́rùn nílànà ọ̀tọ̀ọ̀tọ̀ láfi kan ṣoṣo rẹ bí Ọlọ́run jẹ́ kí àlàáfíà ó jọba ní ilẹ̀ Yorùbá torí ìjókòó yìí kì í ṣe tọ̀yọ́ state nìkan ó máa padà kan state mi o bet ìpìlẹ̀ ilẹ̀ Yorùbá láti jókòó yìí ibi t'Awólọ́wọ̀ ti ṣèjọba láti jókòó yìí ibi tí ń jẹ́ seat of power ilẹ̀ Yorùbá láti jókòó yìí àfikàn ṣoṣo rẹ bí Olúwa má jẹ́ ká rí ogun ẹ̀sìn fi àlàáfíà sí àárín wa a pè jókòó yìí pé ká lè da ẹ̀sìn pọ̀ kó kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bet bó làlàáfíà ó sì jọba gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tá a fi fẹ́ràn ara wa Olúwa fìfẹ́ sáàrin wa jẹ́ ká láṣeyọrí àwọn tí wọ́n jẹ́ èèyàn líle láàrin wa tí wọ́n wọ́nà àti jẹ ní túláàsì tí wọ́n dá wàhálà sílẹ̀ Olúwa bá wọn ní sùúrù bá mi lànà kàn wọ́n kán rọ́nà jẹ̀mí kán má bàa dàwárú mọ́ wàlà hàwùlà wàlà quwwata illa billahi al-aliyyil azim. Olódùmarè yóò bá mu wọlé àná. Ẹ̀yà á ti bẹ̀rẹ̀ pàdé náà, ìgbẹ́lẹ́wọ̀ àgbà.
ìbáwá lápàlà bẹ́ẹ̀ àti láti orí máa ń láti orí nìyẹn wọn tí ìlànà àwọn ti bèèrè kékeré ti wálé. Bàbá wa àràbà mo dúpẹ́ lọ́wọ́ yín ká dára fún wa. Bàbá Akéwàgbé mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin àfà mo wí pé àsàlámù aláìkùm. Mo kí bàbá wa sí àbọ̀ orúkọ yìí o. Àtọ́ àṣírí mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pé àlàáfíà ọlọ́run kó wà pẹ̀lú gbogbo wa. Tó àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ọ̀gá wa tá a wá bá àdúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀ tí ẹ ti kọ́kọ́ tí ẹ ti yanjú níbi tí ẹ ti kọ́kọ́ lọ mú ọ̀rọ̀ yẹn pé ẹ̀yin gan ni mẹ́ta lọ́kàn. Now bọ́dẹ̀ mọ̀ yí pé bẹ́ẹ̀ ṣe ń ṣe ní ọ́fíìsì náà lè máa tún máa ṣe lẹ́rìn wà lórí mídíà tó mú èmi àti bàbá Akéwàgbé mọ́ra wa lórí ọ̀rọ̀ wá sí wọn ni àwọn bàbá wa tán jókòó yìí báwọ̀ bá ti wá mọ̀ wọn mọ́ àjẹ́ pé ọmọ àlè gidi mọ́ràbùláyà ni kọ́lọ́mọ sí alọ́mọ àlè nípa ọ̀rọ̀ tí wọ́n làá fi dìde ọ̀rọ̀ wọn làwọn ayé àlọ́dá nígbà táwọn ṣe tíátà à ń ṣe eré àwàdà káàkiri agbólóhùn ọ̀rọ̀ wọn là máa fi ń sẹ́nu ọmọ pé ẹlẹ́yìn ló mọ́ọ̀gùn òsì ní mọ̀ pé à ń jí nǹkan mú. Pásítọ̀ wa tí Ọlọ́run fi agbára mẹ́tẹ̀ẹ̀ta lé lọ́wọ́ ọmọ wa àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ rí i pé ẹ̀kọ́ tí ń fojú múmú hàn nígbà tí mùsùlùmí àti kìrìsìtẹ́nì aláwọ̀ aláàfin àwọn bó láti pín bàbá wa bó ní ká lọ àkọ́kọ́ lọ sílé Ifẹ̀ láàfin àwọn tá a kọ́kọ́ máa bá sọ̀rọ̀ tí wọ́n ti ń béèrè àwọn nǹkan tí ń dà lúrú yìí náà ni bàbá fẹ́ rí kábíyèsí káwọ́kọ́ lọ gba ẹsẹ̀ ìyá àdúrà kan Esther Abímbọ́lá ní rí kábíyèsí ọba ilẹ̀ Yorùbá pa fẹ́ wá ṣe ìpàdé àlàáfíà ká lọ bá Esther Abímbọ́lá sóun ló lórí orílẹ̀-èdè ni àbóun ló kúkú bí kábíyèsí ká mọ̀ pọ́dọ̀ wọn la fẹ́ gbà ọ̀rọ̀ yìí jẹ́ nǹkan tó ti ọkọ̀ bú mi tútù sí mi lọ́kàn pé kí ló dé yóò dẹ̀ ti yé gbogbo wa nítorí pé ìyá ò ní àkàrà àtẹ̀kọ́ tó máa pín fún àwọn ìyẹn láàfin lè rí kábíyèsí alòdì sí bí a ti wá ń wà lọ́wọ́ àbọ̀ ní nọ́mbà wọn ti tẹ̀ mí lọ́wọ́ kò lè tó bá jẹ́ Ifẹ̀ náà lálò a níbi tá a lò láàfin asa ń pera wa lójoojúmọ́ àgbà yóò dalẹ̀ o wọ́n try lọ́pọ̀lọpọ̀ gan time to time wọ́n gbìyànjú ọmọ ìpín lóòótọ́ ẹ wo ọmọdé tó bá ti sọ lẹ́nu ó ti sàpòyà pọ̀ ẹ má bínú pọ̀ òwe mi ń pọ̀ o ẹjọ́ ẹ foríjì mi o a dúpẹ́ pé a fi àwọn àgbààgbà lé bàbá ti dàrú tán a lè rí nǹkan wa lọ kó bá kálukú wọn àwa sì yọ̀ǹgì ọmọ ọjọ́ mélòó làwa kọlọ́n kó jẹ́ ẹ̀bá náà dàgbà náà mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa àràbàgàn a ní a mú ìjókòó ìwá sí ibi nígbà tó ń bá débi pé àmọ́ ní máa bọ̀ gọ́vnà ọ̀fíìsì lẹ́ ń sọ láì ní lẹ́tà wọ́n ti léwa jù tá a tẹ̀lé mọ́ tó máa ń ṣẹlẹ̀ ní wọ́n ní sí lẹ́tà kékeré ní kíákíá a tún ti ṣètò ẹ̀ ó ti tó wà lọ́wọ́ ní kí n fi lé tí àwọn bàbá wa Sheikh Akéwàgbé kọ́lọ́ jẹ́ kẹ́mi wọn ogun wọ́n jẹ́ni tí ń lépa àlàáfíà wọ́n dẹ̀ mọ́ rí agbádá kó àbùkù mọ́ra gan wọn kì í jẹ́ bá kàn wọ́n lábùkù ẹ̀ wọ́n fẹ́ yà pa mọ́ra báyìí láì jẹ́ bẹ́ẹ̀ ó ti dé stage kan mo sọ pé bàbá Akéwàgbé níbi tó ló kọ́ dé ẹnì kan lè bàjẹ́ mọ́ fi wọ́n lẹ̀ wọ́n láwọn òsì lè pọ́n wà tó gbé àbíkà ẹgbẹ́ bá ti dé ọ̀rá sinmi sínú ilé yín jẹ́jẹ́ ẹjẹ́ tó máa fọ́ tó bá yá yóò nítumọ̀ àtùgbò tí àwọn ni wọ́n tún pè mí pé ẹ má jẹ́ àṣẹ bí alàgbà ẹ jẹ́ kán bú wa dáadáa iṣẹ́ tá a gbà nìyẹn àwa dúpẹ́ kọjú òní wáyé àwọn àkókò ìran yín sí gómìnà àwọn bàbá wa náà wọ́n á sọ̀rọ̀ à ń fẹ́ àkókò ìran yín sí ọlọ́lá jùlọ gómìnà Ṣèyí Mákindé ṣé oore ọ̀fẹ́ wà sí òfin wà sáṣẹ wà
láti dá ohun tó ń ṣẹlẹ̀ yìí lọ́wọ́ dúró. ọ̀rọ̀ rẹ̀ o ẹ̀yin èèyàn bó ṣe lọ rèé òun lẹ ti gbọ́ níbi ìpàdé peacemaking tí àwọn olórí ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n organize lélẹ̀ tó wáyé ní ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gọ́vnà Ṣèyí Mákindé. Bákan náà ni wọ́n sì pàrọwà sí ìjọba Ṣèyí Mákindé pé kán dákun kán bá wọn ṣòfin tí ó dènà gbogbo ìjà àti wàhálà tó máa ń ṣẹlẹ̀ láàrin àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta nílẹ̀ Yorùbá, nítorí àwọn gan mọ̀ wípé ìpàdé táwọn ṣe yìí nìkan kò lè fẹsẹ̀ múlẹ̀ tí ìjọba ò bá lọ́wọ́ sí. ọ̀rọ̀ rẹ̀ wọ ẹ̀yin èèyàn ojú wo lẹ́yìn náà fi wò yáwó ló kọ sí yín. ẹ máa bá mi sọ opinion tí yín sí comment section. fáfọ́nà yìí tí bá fẹ́ ṣe polówó ọjà yín tàbí kàn sí wa lórí ìkànnì ẹ máa kàn sí wa through WhatsApp number wa. ẹ jẹ́ àgbọ̀ polówó ọjà yìí ká tó máa dágbére, and please don't forget to subscribe, like, share and follow us. Thanks for watching. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ, ẹ tí ìpàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.